لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار آمين أدعوكم الله سبحانه وتعالى الحمد لله أتركاتك فأساجد النبي محمد صلى الله عليه وسلم النبي طلع أبا عليك ولا توغا بكوا فواكو níbi gbogbo àwọn tí ń jẹ́ ẹ̀gbin àti ìdọ̀tí ìmọ̀sí ọlọ́run ọba lọ́kan lọ síbi mímọ́ ìmọ̀sí ọlọ́run ọba àlékè ọlá lọ́kan táà sì ní máa pè lómìn yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala táà ní máa gbéjọ́ sí wọn fẹ́ lómìn yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run ọba àlékè ọlá kó bá ṣàlékún kí a ti rẹ̀ fún ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa tá ń gbìyànjú náà lójú ọ̀nà ọlọ́run ọba àlékè ọlá títí di ọjọ́ ìgbéǹde alkiyama ẹ̀yẹ́wó sí ọlọ́run ọba ẹ jẹ́ ká páyà ọlọ́run ọba àlékè ọlá lótìtọ́ bí wọ́n ṣe máa ń páyà ọlọ́run ọba gbogbo tí Allah subhanahu wa ta'ala ṣe lẹ́tọ̀ fún wa òun ni ká máa ṣe ìtọ́lọ́run ọba àlékè ọlá tó ṣe léèwọ̀ fún wa ẹ jẹ́ ká jìnnà sí ká má dédé ẹ̀ gbogbo ń tàn wà ní mo fẹ́ lówó ni mo fẹ́ bímọ ni mo fẹ́ dà báyìí ni nǹkan báyìí ni mo fẹ́ ṣe ni nǹkan báyìí ní ilé tọ́wọ́ mi ò tí tó ní ìpáyà anú ọlọ́run ọba àlékè ọlá ni ò tó Allah subhanahu wa ta'ala jẹ́ kó yé wa nínú Qur'ani wípé wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́run ni gbogbo ẹni tó bá pé mi Allah subhanahu wa ta'ala tó bẹ̀rù mi ọlọ́run ọba tó fi bí tí mo ní kọ́wọ́ rẹ̀ máa gbé tó fi síbẹ̀ ọlọ́run ọba àlékè ọlá ni yaj'al lahu makhraja èmi ọlọ́run ọba àlékè ọlá ń ṣe ọ̀nà àbáyọ fún níbi gbogbo tó jẹ́ ìṣòro rẹ̀ pátápátá níbi àyà mi ọlọ́run ọba àlékè ọlá ní wa man yattaqillaha yaj'al lahu min amrihi yusra ẹni tó bá páyè mi Allah subhanahu wa ta'ala yaj'al lahu min amrihi yusra èmi ọlọ́run ọba àlékè ọlá gbogbo tó le kókókókó nínú àlámàrí rẹ̀ nì gbogbo tí ń wò wípé ṣé kìíní yóò sì dẹ̀ báyìí ọlọ́run ọba ní yaj'al lahu min amrihi yusra èmi ọlọ́run ọba àlékè ọlá gbogbo tí ń jẹ́ àlámàrí rẹ̀ pátápátá èmi ọlọ́run ọba àlékè ọlá ó fi ìrọ̀rùn sí ẹ jẹ́ káwa náà ká gbéra wa yẹ̀wò ìtàntọ́ ọlọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ò tí fún wa nì káwa náà wọnú ara wa kátàkàkà ká ronú ká yíwà padà káwa náà wò pé kí ni tá ń ṣe síwájú ọlọ́run ọba àlékè ọlá tí nǹkan fi le tó báyìí kí ni tá ń dá lẹ́sẹ̀ ní kọ̀kọ̀ tẹ́nìkan kan ò mọ̀ nípa rẹ̀ tí ń tá ń bẹ ọlọ́run ọba àlékè ọlá fún tí ò tí fi tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run ọba àlékè ọlá ní wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹni tó bá páyè mi Allah subhanahu wa ta'ala ń ṣe àlámàrí rẹ̀ nírọ̀rùn ń ṣe ọ̀nà àbáyọ fún ní gbogbo àlámàrí rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó má ṣàṣe àlámàrí kálukú wa kó má ṣàṣe nírọ̀rùn fún wa àmín ẹ̀rí ní khutba bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn a ṣàlàyé fúnra wa a sọ̀rọ̀ fúnra wa nípa ashhurul hurum àwọn oṣù ọlọ́run ọba àlékè ọlá oṣù àbẹ̀wọ̀ ajẹ́kọ́yé wa wípé nínú àwọn oṣù ọlọ́run ọba àbẹ̀wọ̀ yìí mẹ́rin náà ni wọ́n dhul-qa'da dhul-hijja muharram ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ òní Rajab a ṣàlàyé rẹ̀ fúnra wa
àwa sọ wípé lára tí ó jẹ́ kí àwọn oṣù tí ó tó tẹ̀léra wọn lóṣù mẹ́tẹ̀ẹ̀ta nì Dhul-Qa'dah, Dhul-Hijjah àti Muharram yìí tó fi jẹ́ oṣù abẹ́wọ̀ òun náà ni wípé ó jẹ́ oṣù tí àwa mùsùlùmí tá a máa ń ṣe ọ̀kan gbòógì nínú òpó ẹ̀sìn Islam nínú rẹ̀. Kí ni nǹkan gbòógì táwa mùsùlùmí tá a máa ń ṣe nínú òpó ẹ̀sìn Islam nínú àwọn oṣù yìí òun náà ni iṣẹ́ hajj. Ẹ̀rí hajj ṣíṣe nínú ìgbésí ayé mùsùlùmí ọ̀ranyàn ni fẹ́ni tó bá ní kápá láti ṣe. Ọ̀ranyàn ni fẹ́ni tọ́lọ́run ọba àlékè ọlá tó bá ṣe nírọ̀rùn fún láti ṣe. Nínú hadithi tó gbajúmọ̀ ni hadithi tó máa ń pè ní hadithi Jibril tí sàábí àgbà ní Umar bin Khattab radiyallahu anhu tí wọ́n gbọ́ alátọ́dà Nabi sallallahu alayhi wa sallam. Wọ́n láwọn wà pẹ̀lú Nabi sallallahu alayhi wa sallam níjọ́ kan, arákùnrin kan wá àjòjì lárákùnrin náà, ó wá béèrè àwọn oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ Nabi sallallahu alayhi wa sallam. Nínú tó bí Nabi sallallahu alayhi wa sallam, ó ní ya Muhammad, ó pe Nabi lórúkọ rẹ̀ tánàbí ń jẹ gangan. Pàdé ẹgbẹ́ màláíkà Ọlọ́run ọba lòun, àwọn lẹ́tọ̀ láti wí bẹ́ẹ̀ sá Nabi sallallahu alayhi wa sallam. Ó ní fa akhbirni anil Islam, fún mi ní ìrò nípa Islam, kí ni tí ń jẹ́ Islam gangan. Nabi sallallahu alayhi wa sallam wá kalẹ̀ fún. Nabi ní al-Islam an tashhada an la ilaha illallah wa anna Muhammadan rasulullah. Nabi ní tí ń jẹ́ Islam, òun náà ni kéèyàn jẹ́rìí, kéèyàn gbà lódodo kó rinlẹ̀ lọ́kàn yàn, kéèyàn fi sí ọwọ́ yàn tẹ̀lé pé kò sẹ́ni kankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi Allah subhanahu wa ta'ala. Kíyàn sí gbà lódodo pé annabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹwú sí Ọlọ́run ọba lànàbì, òjíṣẹ́ Ọlọ́run ọba lànàbì, annabi ẹsọmọ Ọlọ́run, annabi ẹsì sọlọ́run ọba. Lára ń tánàbì sallallahu alaihi wasallam wákà, annabi ni wa tahujjal bayt àbí wa hajjil bayt, káwà lọ sí Ọlọ́run ọba àlékè ọlá àbẹ̀wọ̀ ká ṣiṣẹ́ hajj pẹ́ntọ́lọ́run ọba àlékè ọlá bá fún níyọ̀ǹda láti lọ. So lára tí ó wà nínú òpó ẹ̀sìn yìí táà lè dàwó, táà lè yọ kúrò níbẹ̀, òun náà ni iṣẹ́ hajj ṣíṣe. Táìmù gbà tí iṣẹ́ hajj ṣíṣe wá máa ń bọ́ sí, ní máa ń já sí àwọn oṣù tá a ti kà kalẹ̀ yìí, Dhul-Qa'dah, Dhul-Hijjah àti Muharram. Torí ní ìbẹ̀rẹ̀ Muharram náà lọ́pọ̀lọpọ̀ àwọn alálàájì máa sọ pé àwọn ṣe kí ni, àwọn ń darí lọ sí ìlú tí kálukú ti wá padà. Láti Dhul-Qa'dah, òun náà làwọn èèyàn ti máa gbéra láti ìlú wọn, ó máa lọ sí Makkah, ó máa lọ sí Madina, ó máa lọ múra láti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj tí ó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ inú oṣù Dhul-Hijjah. Pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run ọba bóyá lo kútùbà bíi 3 sí 4 láti fi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa iṣẹ́ hajj fún wa. Eléyìí ó kàn máa jẹ́ introduction fún wa àti mímọ̀ gba àwọn alálàájì wa àtàwọn alálàájá wa níyànjú nípa àwọn nǹkan tí wọ́n nílò láti pèsè kalẹ̀ síwájú kí wọ́n tó ṣe ìrìn àjò mímọ́ náà. Abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá kó má ṣe ní ọrùn. Ṣùgbọ́n bá ti wá ń sọ lọ, iṣẹ́ hajj ṣíṣe yìí ọ̀ranyàn ló jẹ́ fún ẹni tó bá ní ìkápá láti lọ. Ìkápá yálà ìkápá owó tàbí ìkápá ní ìkápá ti tàlàáfíà tọ́lọ́run ọba àlékè ọlá bá fún yàn lálàáfíà láti lọ. Ẹlòmíì ń bẹ ó ní owó lọ́wọ́ àmọ́ kò lè ṣe iṣẹ́ hajj tó gbé kò lálàáfíà. Kódà ìjọba Saudi gan nínú àwọn ètò tán gbé kalẹ̀, òun náà ni wípé àwọn nǹkan bẹ tán bá ti níwò àwọn àrùn bákan lára, wọ́n ní pé wọ́n gbọ́dọ̀ wá ṣe hajj, kódà wọ́n gbọ́dọ̀ wá fún umrah. Tó ti yé, so ẹlòmíì lè lówó lọ́wọ́ kó má lè lọ, abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá kó má ṣe tiwa bẹ́ẹ̀. Ẹlòmíì wá lè má lówó lọ́wọ́ tí ò sì tún lè lọ hajj bákan náà, yóò lówó lọ́wọ́ àmọ́ kò ní lówó lọ́wọ́ àmọ́ àlàáfíà ń bẹ lára rẹ̀. Gbogbo àlàáfíà tí yóò fi ti tàwáàfù ni, tí yóò fi lọ láàrin Sàfà àti Márùwà ni, ẹni tí ó lọ sí Àrọ́fà náà tó bá dásìkò hajj ni, ẹni tí ó jùkò ní, gbogbo àlàáfíà ń bẹ lára rẹ̀ pátá àmọ́ kò sówó tí ó fi lọ. Kọ́lọ̀n kó máa ṣe eléyìí náà, kó máa ṣe ní ìpín ẹnì kọ̀ọ̀kan nínú wa. Ẹ̀rí mẹ́jọ kó lálàáfíà kò lówó àmọ́ Ọlọ́run padà wá bí àbùkátà rẹ̀ látàrí pé nìkan padà rán lọ, eléyìí náà dá. Abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá àwọn tí ò ti lọ kọ́lọ̀n kó wọ́n ṣàṣínà wọn láti lọ. So hajj lílọ yìí yóò máa jẹ́ ọ̀ranyàn fún ẹni tí nǹkan méjèèjì yìí tó bá pèsè lára, ó lówó láti lọ, bẹ́ẹ̀ náà ló lálàáfíà. Àbẹ́ni tó jẹ́ pé ó lálàáfíà ó tún wá rẹ́ni rán lọ. Òun ló ṣe jẹ́ kó yé wa wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa rí wípé àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa, àwọn màmá wa, ọ̀pọ̀lọpọ̀ wọn tòun tí wọ́n ṣe lówó lọ́wọ́ ni wọ́n máa ń jẹ́ ìran hajj lílọ.
kò sí nǹkan tó jẹ́ ká máa jẹran hajj lílọ tó ju wípé wọ́n mọ̀ wípé lára òpó ẹ̀sìn yìí ló wà, ọ̀kan gbòógì nínú òpó ẹ̀sìn yìí òun ló wà. ẹni tọ́lọ́run ọba àlékè ọlá bá sì fi lè fi ṣe kò ń gẹ́ oore pé kó lọ láti ṣe hajj tó wá ṣe é lọ́nà gbà tọ́lọ́run ọba àlékè ọlá fẹ́ tó ṣe é níbàámu pẹ̀lú bá nàbì sallallahu alaihi wasallam ṣe ṣàlàyé fún wa. ọlọ́run ànábì sallallahu alaihi wasallam ti bá wa ṣàdéhùn wípé alhajjul mabrur laysa lahu jazaa'un illa aljanna. ànábì ni ẹ̀rí hajj téèyàn bá ṣe tó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kò sí ẹ̀san kankan tọ́lọ́run fi sanwó ẹni bẹ́ẹ̀ àfi aljanna lọ́wọ́n bá àlékè ọlá fi ṣẹ̀san fún. ló ṣe jẹ́ pé àwọn bàbá wa àwọn màmá wa wọ́n máa ń jẹ ẹran hajj kọ́dẹ̀ ẹlòmíì tó jẹ́ pé kò ní tí ó jẹ tó bá sọ fún pé owó rẹ̀ hajj rẹ̀ ìyá ìwó lẹ́mú bẹ́ẹ̀ yóò ní hajj ni òun fẹ́ lọ hajj ni o. bàbá mi tó bá ní mọ́tò rẹ̀ ilé rẹ̀ hajj rẹ̀ ìwó lẹ́mú bẹ́ẹ̀ yóò ní òun fẹ́ lọ hajj ni o. nítorí pé wọ́n mọ pàtàkì tí ń bẹ ń bẹ. àwọn ọ̀dọ́ mi lónìí tí wọ́n bá gbé mọ́tò kalẹ̀ tán ní mọ́tò lélẹ́yìí hajj lélẹ́yìí ọ̀dọ́ mi ò sọ pé àìbá ń gbé mọ́tò tán bá gbélé kalẹ̀ tán ní hajj lélẹ́yìí ilé lélẹ́yìí ọ̀dọ́ mi ò ní ilé yìí ní ẹ bá ń gbé hajj yẹn yóò padà máa wá létà. ẹni tó wọn bá kádàrá pé ó ṣe é tó sì ṣe é tó sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba aljanna ni bùdé sí gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ó ṣe ti ṣàlàyé fún wa. ẹni tí a bá wá rí lọ́dún yìí tán ti wá sọ fún pé ó lọ hajj tóun náà sì ti ń gbáradì kalẹ̀ fún lílọ rẹ̀ abẹ́ni tó jẹ́ pé òun ò sọ fún ni òun gangan náà ló kó owó ara rẹ̀ kalẹ̀ bóun fẹ́ lọ hajj. ẹni tọ́lọ́run ọba àlékè ọlá tó bá ti kọ́lé lórí pé yóò lọ nínú orí Ọlọ́run ọba àlékè ọlá ni o kí wọ́n ẹni bẹ́ẹ̀ kó máa dunnú kó máa yọ̀ lórí tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún yìí. Ọlọ́run ọba àlékè ọlá ní kul bi fadlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu huwa khayrun mimma yajma'un. Ọlọ́run ọba àlékè ọlá ní ẹ̀rí nínú àánú ọlá Ọlọ́run àti orí Ọlọ́run ọba àlékè ọlá tọ́lọ́run máa ń ṣe fún ẹ̀dá rẹ̀ òun náà ló ṣe fún ọ yìí. ọ̀kan nú àánú Ọlọ́run ọ̀kan nú orí Ọlọ́run ọba ọ̀kan nú ọlá Ọlọ́run ọba ló ṣe fún ọ yìí. ó lẹ́tọ̀ọ́ láti yọ̀ nípa rẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti dunnú nípa rẹ̀ kìí ṣe pé wọ́n ń sọ fún ọ pé ó lọ hajj ó wá fajúro wọ́n sọ pé ṣé kò sí wọ́n ní lọ hajj ni àbótí àfẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ pé Ọlọ́run ṣe rórí báwọn gan fún ọ kìí ṣe pé kí wọ́n máa ànáàsì fún àwọn èèyàn káàkiri kí wọ́n máa polówó ẹ̀ káàkiri kọ́ o àmọ́ láàárín àwọn tẹ́jọ mọ̀ọ́n náà jẹ́ kí wọ́n rí lára rẹ pé inú rẹ dùn torí oore tọ́lọ́run ọba ṣe fún ọ yìí ní tọ́pọ̀lọpọ̀ ń sunkún sí tọ́lọ́run ò tí ì fi lé lọ́wọ́ ni kọ́dà yìí tẹ́lómi ń sunkún sí tọ́lọ́run ò ní fi lé lọ́wọ́ tí ó fi jáde láyé ni. sọ ẹni tọ́lọ́run bá ṣerú rẹ̀ fún ó tọ́ kó dunnú sí nípa rẹ̀ kó yọ̀ nípa rẹ̀ àwọn tó bá jẹ́ alábàágbé rẹ̀ àbáwọn mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ tó nífẹ̀ẹ́ kọ́dà kó bùn wọn ní ròdùnú yẹn náà káwọn náà dunnú látara rẹ̀ káwọn náà tọrọ oore nídìí oore wípé àyè Ọlọ́run ọba ò bó o ṣe fún lágbájá ní ròdùnú pé yóò lọ hajj yìí bó o ṣe fẹ́ ṣe hajj ní rọrùn fún lágbájá láti lọ yìí mọ́sá fàlùbákà sí fún mọ́sá ṣe ní rọrùn fún mi náà láti lọ. nínú oore téèyàn gbọdọ̀ dunnú rẹ̀ pọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún yàn ni nítorí pé lára oore tó tóbi jù tọ́lọ́run ọba àlékè ọlá tó lè ṣe fún ẹ̀dá òun náà ni wípé kọ́lọ́run kó ṣàánú yàn pẹ̀lú oore àti lọ sí ilé Ọlọ́run ọba àlékè ọlá láti lọ ṣe hajj. anabi sallallahu alayhi wa sallam anabi sọ wípé man hajja walam yarfuth walam yafsuk raja'a ka yawmin waladatu ummu. anabi ní ẹni tọ́lọ́run bá fún ní yọ̀ǹda láti lọ sí hajj tó wá ṣiṣẹ́ hajj náà tó ṣe tó pé dáadáa kò dáràn kankan kò búyàn kò ṣe zìnà kò hùwà tí ò dáa kò ṣe jàǹbá anabi ní raja'a ka yawmin waladatu ummu. nígbà tẹ́nìyàn ó bá fi padà délé tí ó fi padà sílùú tó ti wá lẹ́yìn ìgbà tán bá parí iṣẹ́ hajj tán yóò padà délé gẹ́gẹ́ bí ọmọ tuntun tí ò lẹ́ṣẹ̀ kankan lọ́rùn ni. Ọlọ́run ó ti fọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ fún Ọlọ́run ti fọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ fún kìí ṣe bí hajj nìkan Ọlọ́run ti máa ń ṣe léyìí fún yàn Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún yàn níbi umrah náà. Ànábì sallallahu alaihi wasallam sọ wípé al-umratu ila al-umrati kaffaratun lima baynahuma. Ànábì ní ẹni tí bá ń ṣe umrah lẹ́yìn umrah èèyàn lọ umrah kan nísìn oṣù méjì lẹ́yìn ìgbà náà ó tún lọ míì Ànábì ní kaffaratun lima baynahuma. Ọlọ́run máa ń fi ṣe ìfọ ẹ̀ṣẹ̀ rẹ̀ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ ìfọ ẹ̀ṣẹ̀ mọ́ láàrin umrah kan sí umrah kan ni. ẹ̀ṣẹ̀ tó bá ti ṣẹ̀ láàrin èyí tó lọ kányìn nì àti èyí tó ṣẹ̀ fẹ́ lọ nì Ọlọ́run ó parẹ́ fún ọ. eléyìí làwọn tán jẹ́ olówó wa tán gbọ́yé tó fi jẹ́ kí wọ́n máa lọ ní gbogbo gbà
ọ̀dọ̀ àwọn olówó mi náà àwọn olóṣèlú náà táwọn náà gbọ́ yé bẹ́ẹ̀ àwọn náà máa lọ hajj lọ́dọọdún wọ́n máa lọ umrah nínú gbogbo Ramadan tó kí wọ́n mọ orí tí ń bẹ́ẹ̀ ni àwọn tàbá jẹ́ tálíkà náà káwọn náà ká máa bẹ lọ́wọ́n ọba àlékí ọlákọ́lọ́ kọ́ mọ́sá sí ọ̀hún fáwa náà láwọn àgbàlagbà wa fi máa ń tọrọ wípé Ọlọ́run mọ́sá gbà ní hajj wa nínú àwọn àgbà àdúrà tí yẹn gbọdọ̀ máa ṣe ni wàlọ́ọ̀yì nínú àwọn àdúrà tí yẹn gbọdọ̀ máa ṣe ni mùsùlùmí tí ò bá ní kápá láti lọ sí hajj tàbí umrah tó ríra rẹ̀ pé òun mọ̀ pé òun ò ní kápá àfi tọ́lọ́run bá kàn mú oore kan wá lọ́nà tí ọ̀ràn kan ló kù nínú àdúrà tó lè máa ṣe òun náà ni pé kó ní láníyàn pé tọ́lọ́run bá fi lè ṣe bàṣírí òun lọ hajj òun lọ umrah síwájú kọ́lọ́n tó wá ṣe bàṣírí ní kóhun náà máa ṣe ládùá pé kọ́lọ́n kó máa ṣàṣe níwọ̀n fóhun láti lọ kó wá máa bẹ lọ́wọ́n ọba pé kọ́lọ́n kó máa ṣàgbà ní hajj òun kọ́lọ́n kó gbà ní umrah òun pé òun láníyàn láti ṣe kọ́lọ́n kó máa ṣàgbà ọ̀pọ̀lọpọ̀ àlà máa ń bẹ lọ́wọ́n ọba àlékí ọlá fún lé ní ẹlòmí máa rawọ́ ra bẹ̀ sọ́lọ́ pé ọlọ́mọ sá kọ́lé aláyọ̀ fún mi kọ́lé aláyọ̀ fún mi ẹlòmí máa bẹ lọ́wọ́n pé mọ́sá ṣe alálùbáríkà fún mi mọ́sá sọmọ alálùbáríkà fún mi níyàwó gidi fún mi lọ́kọ gidi àmọ́ sá ń bẹ lọ́wọ́n ọba fún hajj àti umrah gẹ́gẹ́ bá ṣe ń bẹ lọ́wọ́n ọba fún owó bá ṣe ń bẹ lọ́wọ́n ọba fún iṣẹ́ bá ṣe ń bẹ lọ́wọ́n ọba fún ẹ̀mí gígùn àtàláfíà sá ń bẹ lọ́wọ́n ọba kọ́lọ́n kó ṣe hajj àti umrah fún wa nírọ̀rùn láti ṣe ẹlẹ́mí ò ní à nínú fẹ́ mọ́ bẹ lọ́wọ́n sí ń lówó lọ́wọ́ náà tó bá bẹ lọ́hùn ó lè má lówó lọ́wọ́ Ọlọ́run ó sì ṣe fún ọlọ́nà àrà lọ́lọ́run ó gbà mú wa àìmọye ẹni tí ó lọ hajj lọ́dún yìí tó jọ wípé tán bá sọ fún láti ẹ̀ pé yóò lọ lọ́dún yìí yóò jiyàn pé báwo lòun ti fẹ́ lọ ibo lòun ti fẹ́ rówó kójọ yóò sì lọ abẹ́lọ́wọ́n ọba àlékè ọlá kó mọ́ṣẹ́ àṣírọ̀rùn fún wa so hajj yìí ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó sì ti bàlágà mùsùlùmí ní máa ń lọ hajj o kèfèrí lọ hajj kèfèrí ò gbọdọ̀ lọ hajj ẹlẹ́bọ ò gbọdọ̀ lọ hajj tàbí umrah ẹni tọ́lọ́wọ́n bá àlékè ọlá kọ́ fún òun náà ni mùsùlùmí tọ́lọ́wọ́n ó gbà á lọ́wọ́ rẹ̀ bẹ́lẹ́bọ bá ṣe hajj kò ní hajj bẹ́lẹ́bọ bá ṣe umrah kò ní umrah kò ní ládàá rẹ̀ bí kèfèrí bá ṣe hajj kò ní ládàá hajj bí kèfèrí bá ṣe umrah kò ní ládàá umrah tó ṣe bó tilẹ̀ jẹ́ pé yóò dífíkọ́ọ̀tì fún ẹni tó jẹ́ kèfèrí láti wọ Mákà tàbí Mádínà àmọ́ aláwọn kan nínú ìlú wa lónìí tó jọ wípé muslimuna bil asami mùsùlùmí pẹ̀lú ọkọ̀ lásán làwọn mùsùlùmí pẹ̀lú ọkọ̀ lásán làwọn ti wọn wọ́n kàn ń jókòó mùsùlùmí ni wọ́n ṣe mùsùlùmí tó ti gbéra rẹ̀ síta kó lógun lòun tí sì ń sógun táwọn èèyàn ń rí báyìí tóun náà sì ń fọwọ́ rẹ̀ sọ yàgbé à tírí ìwọ̀n àní òun bá ṣe léyìí òun ṣe léyìí bóun ṣe tèyí òun ṣe tọ̀hún so irú àwọn èèyàn báwọn abẹ́ni tó jọ pé wọ́n kàn fún lókọ mùsùlùmí ni wíyá tó gbé bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí àbí ìyá rẹ̀ jẹ́ mùsùlùmí àmọ́ kèfèrí gangan ni òun kàn wọ́n pé òun ṣe mùsùlùmí òun náà tó pé àwọn èèyàn ti ń lọ àwọn èèyàn ń lọ òun wọ́n ṣe fídíò wọ́n ya fọ́tò òun náà fẹ́ lọ sí bẹ́ẹ̀ ó wá fi lọ pẹ̀lú ọkọ mùsùlùmí rẹ̀ nì láti gbà láyè kó wọlé nígbà tó wọn bóyá kìí ṣe mùsùlùmí tí ò bá ti gba ìsìláàmù kò ní ládàá hajj tàbí umrah ni so eléyìí a gbọ́dọ̀ tún mọ̀ ẹni tó Ọlọ́run ó gba hajj àti umrah rẹ̀ òun lẹni tó bá jẹ́ mùsùlùmí tó ti bàlágà tó mọ tí ń ṣe tó sì ṣe é níbàámu pẹ̀lú bọ́lọ́mọ bá àlékè ọlá ṣe làákalẹ̀ tó ṣe é níbàámu pẹ̀lú bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe pa wá láṣẹ àbí Allah subhanahu wa ta'ala kó wọ́n ṣàṣe hajj ní lílọ kó wọ́n ṣàṣe náà fẹ́ nìkọ̀kan wa aqulu ma tasma'un wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أدعوكم فún Ọlọ́run Ọba atọrọ ìkẹ́ àti gẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé Ànábì àtàwọn sàhábà Ànábì àti gbogbo àtà ń gbìyànjú lójú Ànábì sallallahu alaihi wasallam náà títí di ọjọ́ ọgbẹ̀ndé alqiyama amin ẹ̀rí gẹ́gẹ́ bá ṣe ń sọ̀rọ̀ fún wa gbogbo ẹni tọ́lọ́run ọba àlékè ọlá tí ó bá ṣe nírọ̀rùn fún láti lọ hajj irú ẹni bẹ́ẹ̀ kó máa wípé Ọlọ́run ọba àlékè ọlá ti ṣe ọ̀kan nínú oore téèyàn gbọ́dọ̀ máa dúpẹ́ rẹ̀ sí téèyàn fi jáde láyé Ọlọ́run ti ṣe fún un. ó wá ṣe pàtàkì fún ẹni tí máa ń lọ hajj kó máa wípé nínú gbogbo hajj tóun bá ṣe hajj alákọ̀ọ́kọ́ tó bá kọ́kọ́ ṣe òun náà ni hajjul Islam. ẹni tó bá lọ hajj sẹ́ bóyá náà àwọn èèyàn wa tán fẹ́ lọ lọ́dún yìí tó jọ pé àkọ́kọ́ lọ rẹ̀ náà leléyìí
ó gbọ́dọ̀ mọ̀ pé àkọ́kọ́ tó òun kọ́kọ́ fẹ́ lọ yìí náà ni hajj alákọ̀ọ́kọ́ òun. Gbogbo èyí tó bá ṣe lẹ́yìn rẹ̀ tó bá padà lọ lẹ́yìn rẹ̀ tọ́lọ́run bá kọ pé yóò lọ náfìlà ni ó máa jẹ́ fún. Alákọ̀ọ́kọ́ tí wàá lọ yìí ó gbọ́dọ̀ múra sí dáadáa. Ló ṣe pàtàkì àwa tí a bá fẹ́ rán àwọn èèyàn lọ hajj, àbáwá táwa náà fẹ́ rán wa lọ tó jẹ́ pé àkọ́kọ́ tákọ́kọ́ lọ náà lélẹ́yìí, àwọn tábà bá lọ ká wò wọ́n dáadáa. Sáwọn tí wọ́n kọ́ wa bá ṣe sí àṣepé ni, àbáwọn tí wọ́n dán wọn tí wọ́n dà wálẹ̀ tán tí wọn ò ní mọ bí a wà mọ́, tí wọ́n pa wá tì. Irú àwọn èèyàn wo là ń bá lọ? Tó bá ti pa àwọn tó ń bá lọ, àwọn tí wọ́n tọ́ ọ sọ́nà bó ṣe sí àṣepé ni, máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Tó bá ti pa àwọn tó ń bá lọ, àwọn tó yẹ pé tó bá dọ̀ wọ́n padà dá ọ́lẹ̀ tán ni, bóyá tó pa àwọn èèyàn pọ̀ lọ́dọ̀ wọn, àbí tó gbẹ́ lòmíì tóun ti lọ kò fẹ́ káàkún mọ́, tó bá ti dọ̀hún báyìí bísínẹ́sì ló lọ bá lọ ń tiẹ̀. Tètè wá wọ̀rọ̀ tètè ìwọ náà tètè wá nǹkan dá sí ọgbọ́n, tètè dọ́gbọ́n sí nísìnkú tó kó Nàìjíríà. Àwọn tẹ́ẹ̀jọ ń lọ wo àárín àwọn tẹ́ẹ̀jọ ń lọ kó wò ó pé ta lẹni tóun náà ń lọ nu wọn, bóyá nu ọmọlé kéwú ni, bóyá nu àfáà ni tó lè so mọ́, tí ó máa tọ́ sọ́nà pé eléyìí ni ẹ ṣe, èyí lẹ ṣe, èyí ni kí ẹ máa ṣe, èyí ni kí ẹ máa ń ṣe. Torí wà lọ́yọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń lọ hajj, wọ́n kàn bí pa wọn lọ ṣiṣẹ́ hajj ni wọ́n lọ ń da sí ara wọn nù ni. Wọ́n lọ ń da sí ara wọn nù ni. Ẹlòmíì ó ṣe tàwáàfù yóò kàn sí bó bá ṣe rí. Ẹlòmíì ó ṣe sáàyù bayna Safa wal Marwa yóò kàn sí bó bá ṣe rí. Ẹ̀rẹ́ lómi yóò máa ṣe tàwáàfù báyìí kò ní pa kájà aṣọ. Kò ní pa kájà aṣọ rẹ̀ tí bá ń ṣe tàwáàfù. Ẹlòmí yóò lóun gbé ara mi náà ni, yóò tún wọṣọ tẹ́lẹ̀ ara mi tó bá gbé ni, yóò wọ bọ́ksà tẹ́lẹ̀. Kọ́dẹ̀ ẹlòmí níbi tẹ́lòmí ò mọ̀ nípa ìdájọ́ bẹ́yàn ṣe ń ṣe hajj àti umrah tó, ẹlòmí ò tún lo pẹ̀fíùmù tó bá gbé ara mi, kò sí ní rí sí nǹkan kan. Ẹlòmí ò rẹ́ni bá sọ̀rọ̀ nínú àwọn obìnrin, yóò bí pé téèyàn bá ti ń ṣiṣẹ́ hajj àbí umrah, pàápàá jùlọ àwọn tó máa ń ṣiṣẹ́ hajj, yóò bí gbogbo ọjọ́ táwọn bá lò táwọn bá fi ṣe hajj, àwọn ò gbọ́dọ̀ pààrọ̀ aṣọ rárá ni. Yóò wá lo aṣọ yọ̀kan lóbìnrin, kò ní pààrọ̀ aṣọ, kò ní pààrọ̀ àwọ̀tẹ́lẹ̀, yóò wá lo aṣọ yọ̀kan, yóò wá jíran mọ́ lára. Eléyìí tiẹ̀ tún wá kéré. Àwọn nǹkan tí yóò ṣe nínú ìjọsìn gan, tàbá débí báyìí là wí, tàbá débí báyìí là ń ṣe, tàbá débí báyìí là ń ṣe, ẹlòmíì ò ní mójútó. Tó bá kọ́kọ́ dọ̀hún báyìí, ibi tí ó ti lọ kan eyín ni ó máa wá káàkiri. Ibi tí ó ti lọ kan eyín ni ó máa wá káàkiri. Bẹ́ẹ̀ náà làwọn tán mú wọn lọ bí tán ti ń kan eyín náà tó yẹ pé owó òun náà ló wà lẹ́mìí tiwọn, ẹni tó yẹ kán jẹ́ kán ṣe nínú iṣẹ́ náà wọn ò ní jẹ́ kán mójútó. So àwa tá a bá fẹ́ ṣe iṣẹ́ hajj tí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba, ká tètè máa kẹ́kọ̀ọ́ rẹ̀ kalẹ̀ nísìn síwájú ká tó kó nlé ni o. Ní tó dáa jù fún wa nìyẹn. Ká má jẹ́ kẹ́nìkan kan ó da iṣẹ́ ọwọ́ wa nù. Káwa náà ká má da iṣẹ́ ọwọ́ ara wa nù. Ká kẹ́kọ̀ọ́ rẹ̀ bó ló ṣe yẹ kí yẹn ṣe. Jòkó tí àwọn àfáà nísìn bó sọ̀sẹ̀ kan ni, bó ṣe jọ́ mẹ́ta ni, bó ṣe jọ́ mẹ́rin ni, bó ṣe jọ́ márùn-ún ni, fi kọ́ ẹ̀kọ́ rẹ̀. Bó lè yẹn ṣe ṣe hajj, bó lè yẹn ṣe ṣe umrah. Àwọn ààyè wo lèyàn lọ, àwọn nǹkan wo lèyàn máa sọ, àwọn àfikáàrù wo lèyàn ṣe, gbogbo ẹ̀ ló ṣe pàtàkì. Abẹ́lọ́wọ̀n bá lékẹ́ ọlágúnmọ́ṣà ṣe níwọ̀n fún wa. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Rabbana afrigh alayna sabran wa thabbit aqdamana wansurna ala alqawmil kafirin. Wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Subhanaka Allahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. قوموا إلى صلاتكم يرحمكم الله.